Ìyájọ. Pastor Kasala. Ẹ pẹ̀lẹ́ Ìyájọ. Pastor Kasala. Ẹ ṣì wà láyé. Mi ò kú, kò sí ní tó ṣe mí. Ẹ ṣúọ̀. Ẹni bá ro kúrò mi a máa rìn ṣó lọ́rùn ni. Ẹ pẹ̀lẹ́, kí ló ṣe yín? Kí ni fi ṣe? Kí ló ṣe yín? Ayé yín ti bàjẹ́. Yín ti wọ́. Ẹ ní sọ̀rọ̀ ṣebí ẹ bínú lọ ni ẹ dẹ̀ sọ wípé Ọlọ́run pè yín pé ẹ fẹ́ lọ dájọ́ ti yín ṣẹlẹ̀. Ṣọ́lọ́run wá pè mí perfectly well lọ́lọ́run pè mí. Ṣé mo gun ayé tí mo ti ṣẹ́? Àwọn tán ọ̀rọ̀ ọmọ bí, àwọn bí ẹ̀dà, àwọn bí ìṣẹ̀ kan sùn. Gbogbo wọn pátápátá ni mò ń ṣẹ́gun fún táyé wọn dẹ̀ ń da tí àlàáfíà sì ń tọ́ ara wọn. Kí ló dé? Líkàdá yaba. Ṣé ń tẹ́ wá ń sọ fún mi báyìí ní kí ibi tí Ọlọ́run ti ń lò yín rè? Bẹ́ẹ̀ni. Ìdí àgbo lẹ padà parí ayé yín ṣe. Báwo láyé tí yín ṣe rí? Tẹ̀yìn ti lùgbàdì. Tí yín gan ti Ẹ wọ́. pẹ̀lẹ́. Ẹ ǹlẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ dákun ẹ má bínú o. Gbogbo 1 minute Indomie man tẹ máa ń ṣe ń gbà yẹn. Ṣógun ayé yín ti ṣe àbí kí n bá yín ṣe? Mo sọ fún yín náà pé gbogbo ogun kan ló ní ìdàdúrà. Ẹ̀yin náà. Ká ní pé mo mọ̀ wípé àgbo lẹ fẹ́ lọ tà ní màá ní ká ṣe bísínẹ́sì. Ṣùgbọ́n ẹmọ tí mo fẹ́ sọ fún yín bẹ̀ ni wípé ẹ ní bẹ́ẹ̀ náà ṣẹ́ mi ni àwọn bíi mẹ́ta náà ló padà bínú lọ nígbà tí ẹ lọ yẹn náà. Ṣé mọ̀ pé ọjọ́ yẹn náà mo kàn ní kí n sáré yẹ̀ yín wò kì í ṣe kí bóyá pé à ń fẹ́. Ẹ yẹ̀ mí wò. Ẹ useless náà ni. Ta ló useless? Ẹ̀yin lẹ useless. Ẹ ṣe 2 seconds ẹ ti dìde ṣùkùṣùkùṣùkù pẹ́. Gbogbo ẹ ti dà lẹ́yìn. Ẹ wẹ́ jẹ́ ń tàgbó fún yín mo tiẹ̀ lágbo tó máa tán ṣòro yín. Ṣé tí n bá dẹ̀ rà báyìí ní ìsìn kò ṣe ń tá bínú lọ mọ́. Èmi mo sọ bẹ́ẹ̀. Mo máa lọ school àgbóngbà tí mo kúrò ní ṣọ́ọ̀ṣì. Gbogbo ẹ ni mo ti mọ̀. Ẹ sọ mi ẹ jẹ́ ń ta fún yín. Ayé yẹn ti dá ń gbà yẹn. Yín náà ti dá. Ẹ pẹ̀lẹ́. Èló wá ni? Màá po mẹ́ta kan papọ̀ fún yín. Nọ́mà tí bá fẹ́ tà fáwọn èèyàn, ẹ mọ̀ pé alágbo kílásìkì lèmi. Tí bá fẹ́ tà fáwọn èèyàn 1, 2 ni mo máa ń tà fẹ́yàn. Bọ̀ báyìí sìn, màá tà fún yín ní 1 million. Àpáta. Ayérayé. Àpáta pààrà ò gbé níjà kẹrù ó bo níjà. Kí ló wá ṣe? 1 million naira lẹ fẹ́ ta àgbo fún mi. Ẹ wẹ̀ ń rojọ́ lé mi Ṣé lórí. ẹ fẹ́ ta gbogbo complain fún mi láì ṣe fẹ́ kọ́ mi? Ṣé fẹ́ rà bí máa lọ? Mo fẹ́ rà bọ̀ tí mo ń sọ fún yín ni pé ẹ ṣe máa ta àgbo ẹyọ kan ní 1 million. Ayé yín ti bàjẹ́ sẹ́. Yín gan ti yẹ̀. Nígbà tí ẹ wá ń ta àgbo ẹyọ kan ní 1 million naira ẹ dẹ̀ ti padà tí ń fẹsẹ̀ rìn ẹ tí ì ní àwọn kóró pé kẹ́ ẹ máa fi ta ẹ̀yọ́nú ńkọ́ ẹ̀yọ́nú àwọn àgbàre Ṣé ìgbóre. fẹ́ rà bẹ́ẹ̀ rà? Gbogbo ẹjọ́ olórí burúkú tẹ̀ ń rò lé mi lórí kò rán mi. Ṣé fẹ́ rà bẹ́ẹ̀ rà? Gbogbo ogun kan ló ní ìdàdúrà ẹ jẹ́ kí n máa bá tèmi lọ ayé yín ti lùgbàdì. Ẹ kọ́ sì lọ olórí burúkú. Bẹ́ẹ̀ ṣe bínú lọ náà tó náà ayé yín ò yí padà ẹ fìjọ́lẹ̀ ẹ padà hẹ́ǹdì ságbo ayé yín ti lùgbàdì tó ti gé 4 million wọ́n dàbí olòṣì wọ́n gbẹ lórí wọ́n gbẹ lọ́rùn wọ́n gbẹ wọ́n dàbí bíríìjì Julius Berger àpótí olè kẹ́ ẹ̀ ṣìtà. Ara máa pa ẹ́ dànù ni.